kábíyèsí o kábíyèsí pẹ̀lú orí o ọwọ́ ẹ̀ náà ni exercise kábíyèsí pẹ̀lú orí o kí bá tó fẹlẹ́sẹ̀ ní ìkẹrẹ kí àṣẹ o. adúpẹ́ lọ́wọ́ yín fún ìgbélárugẹ àṣà àti ìṣẹ̀ṣe wa kì í ṣe ní Nàìjíríà nìkan ti ní òkè òkun pàápàá jùlọ a rí takuntakun yín ní orílẹ̀-èdè Brazil bẹ̀rẹ̀ láti bí ìmúra yín ṣe ẹ̀pẹ̀ fún àṣà. Kábíyèsí ìbéèrè wa ni wípé kí ni èròǹgbà yín láti jẹ́ kí ọdún Egúngún tí a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí láti jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà fún ìjọba sódà kò ní jẹ́ wípé nínú Ọ̀yọ́ nìkan ni a ti máa ṣe ẹ̀pẹ̀ fún àṣà. Ṣé fún ìjọba inú mi dùn pẹ̀lú ìbéèrè tẹ̀lé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọdún Egúngún ọba lóde Ọ̀yọ́ tá à ń ṣe àwọn Egúngún mi náà wà ṣùgbọ́n títí ọba lóde Ọ̀yọ́ tá à ń ṣe ó jẹ́ ìkan gbòógì ní gbogbo eégún tí ìyàwó ní òde Ọ̀yọ́ tó lè jẹ́ pé gbogbo lọ́tún lọ́sì là ń gbìyànjú ẹ̀ láti rí i pé wọ̀rọ̀ ó jẹ́ ìtẹ́wọ́gbà fún UNESCO tí a lè mọ̀ pé ní ọlá Ọlọ́run ní ọlá àwọn tó ṣẹ̀wá yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Kábíyèsí o. olórí ọba Yorùbá ká àbàdà. Kábíyèsí o adé pẹ̀lú àṣẹ o. àṣẹ o. alákùn kí ni pàtàkì ọdún eégún nígbà Ọ̀yọ́ àti ní gbogbo ilẹ̀ Yorùbá látà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọdún eégún jẹ́ ìkan lára àwọn òrìṣà tí à ń bọ̀ ní ilẹ̀ Yorùbá. Eégún ni Ọya ni Ṣàngó, Ọbàtálá àti ìwé lọ. Lára àwọn ètò lè jẹ́ kan gbòógì náà nínú àwọn òrìṣà náà ní eégún tó lè jẹ́ pé bí a ṣe ń ṣe ní pé bí àwọn tó ṣẹ̀wá àtọ́jọ́ tó ti pẹ́ tó ti ń ṣe ni wípé a ṣe àdúrà ta lè ní ìfọ̀kànbalẹ̀ pé tí a bá ṣe àdúrà nípa bíbọ àwọn eégún yìí àti gbígbé àwọn eégún yìí ga yóò jẹ gbogbo àwọn èròǹgbà wa àwọn elédùà yóò bá wa wọlé àṣẹ. àṣẹ. Kábíyèsí. Kábíyèsí o. Ó ṣe kábíyèsí lórí adé òkú wíkà ọ̀tún wíkà òsì àdìgbẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ àṣẹ. fẹ́ṣọ́ bá jọ gbogbo ẹ̀. Ìbéèrè tí mo ní fún yín ni pé a rí wípé ẹ lọ sí Brazil àti rí àwòrán bíi tí ẹ lọ sí Ṣàngó monument tí ẹ múra nímúra Ṣàngó pé ẹ yẹ Ṣàngó sí kí ẹ lè bá wa sọ ìrírí díẹ̀ tí ẹ ní ní Brazil. Inú mi dùn wípé nípa ìrìnà sí Brazil ó lè jẹ́ pé àwọn Yorùbá wa wọ́n wà níbẹ̀ bí ó ṣe ń gbé àṣà ga ṣe ń gbé àṣà àti ìṣèwádà ní ìlú Brazil. Mo lè dúpẹ́ náà lọ́wọ́ wọn bí wọ́n ṣe ń ṣe torí pé kí ni wọn fẹ́ kí àṣà wa kó parun ni òṣà tá a bá dẹ̀ ní tá à ń bọ̀ tá a bá fi lé wọn lọ́wọ́ ọ̀nà ni kò parun. Ṣe pé bẹ́ẹ̀ pé nílé nìkan wọ́n wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ambassador wa ni tó dẹ̀ jẹ́ pé wọ́n bá wa gbé àṣà náà ga. Lára ẹ̀ náà ni títí òkúta Ṣàngó tí èmi náà lọ fojú ara mi rí mo dẹ̀ rí pé ó jẹ́ nǹkan àmúyọ̀dọ̀ ni fún gbogbo àwọn wa aláwọ̀ dúdú àti Yorùbá àti Brazilian náà. Tẹ́ bá wò dáadáa ẹ rí pé ní Mẹ́kà àwọn mùsùlùmí wọ́n lọ sí ní Mẹ́kà lọ́wọ́ láti lọ ṣe àdúrà pé wọ́n dẹ̀ nígbàgbọ́ pé táwọn bá ti ṣàdúrà bẹ́ẹ̀ gbogbo àdúrà wọn ó jẹ́ nǹkan yóò mọ̀ pé Allah yóò mú wọlé àṣẹ fún wọn. Bẹ́ẹ̀ náà ni títí àwọn
Yorùbá wa tó wà ní Brazil náà àwọn Brazilians tó jẹ́ pé wọ́n ṣe òkúta yìí tó jẹ́ pé wọ́n lè máa lò láti máa fi bọ òrìṣà yìí tó dẹ̀ jẹ́ pé ìlẹ́gbà ọ̀gbọ́ àdúrà wọn ó mú gbọ́ àdúrà wọn. Lára ọ̀kan tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ wa tó wà nílùú lọ́hùn ní ìlú Brazil wọn dákẹ́ láti máa bá bí àṣà gbà. Lára àwọn nǹkan tó ń ṣe náà ní ìgbà tí mo lọ sí Taparica ní Taparica yẹn mo rí pé àwọn eégún kan wà tó lè jẹ́ pé ó kù láti Ọ̀yọ́ ilé ní àwọn eégún ìtúkúrò eégún kan wà tó ti kúrò ní Ọ̀yọ́ ilé bá bí 300-400 years ago. Yàtọ̀ sí ẹ̀ náà kan náà láti lé alápòní tó lè jẹ́ pé ó wà ní Taparica báyìí lọ́wọ́ tó ń gbọ́. Inú mi dùn gidi gan ni mo lè rò pé wọ́n ń gbé àṣà ga àwọn onímọ̀ràn pé wọ́n dẹ́kun àti bá wọn gbé àṣà lọ́gbà. Ẹ ṣe gbọ́dọ̀ sà ẹ̀rù bá wa ṣe ìwúlò fún gbogbo wa àti ilẹ̀ Nàìjíríà láwọn. Aláàfin Ṣàngó láláàfin. Mo kí gbogbo wa pé a kú ọdún egúngún ọba lóde Ọ̀yọ́ tá à ń ṣe lẹ́nu. Mo kí wa pé àṣàmọ́dún Àṣẹ. wa tí a ṣe tọdún yìí láṣẹ tẹ̀lé. Àṣẹ. Ẹnìkankan wà ní ìpẹ́ nínú wa. Àṣẹ. Pé mo ṣe ládùúrà pé gbogbo àwọn ilé wa ní ìpẹ́ nínú wa. Àṣẹ. Ìgbà ilé wa ní ọlá elédùà ní fọ́. Àṣẹ. Gbogbo táwọn aṣe náà àwọn elédùà ló bá wọlé àṣẹ. Àṣẹ. Gbogbo àdúrà wa lé ní wọ́n ní kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlà kọ́ṣẹ́. Àṣẹ. Ní ọlá elédùà gbogbo àdúrà wa ẹ̀wọ́ gbà. Àṣẹ. Lọ́wọ́ àwọn tó ní wa Àṣẹ. pẹ̀lú gbogbo wọn Yorùbá tí ẹ̀ ń wò láti orílẹ̀-èdè káàkiri náà ṣe wọn. Kábíyèsí. Káàbíyèsí bàbá rẹ̀.